A kú dédé àsìkò yìí, mo kẹ́yìn lólùfẹ́ mi nílé lóko ní ẹ̀yìn odi káàkiri àgbáyé. Ojú tẹ́ fi ń wò wá ojú náà ní fọ́ o, etí tí ẹ fi ń gbọ́ wá etí náà ní di, àárín rí ń gbé sọnù bí kìí ṣe bí ọmọ. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni ẹni tí iṣẹ́ ò bá lọ déédéé, gbogbo wa la mọ̀ bí àsìkò yìí ṣe rí, kò ní lè mọ́ wa o láṣẹ Ìdùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ètò yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ń fún wa ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan, ẹ ṣé àdúpẹ́ o. Ẹ̀yin tẹ́ ń fún wa ní airtime, data, ẹ ṣé gidigidi o. Àpò sásámùrà kìgbẹ, àní wá owó tì láṣẹ Èdùmàrè. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Lénìí, nínú ọgbọ́n tí mi gbọ́n, tí n bá fẹ́yìn lólùfẹ́ mi náà ń bẹ̀, kò tí ì burú jù. Eléyìí tí a mú wá fún wa lónìí ni ẹni tí ó bá kù díẹ̀ káàtó fún, bóyá ọjà là ń tà tọ́jà ò tà, àbí iṣẹ́ ọwọ́ ni à ń ṣe tí iṣẹ́ yìí wá lọ bí ó ṣe yẹ kí ó lọ. Ìdáhùn kí àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Kí la máa lọ wá? Bá mi lọ wá èpo ọ̀bọ̀ tó fímú dáadáa àti ẹ̀rù alámọ̀. Ẹ̀rù alámọ̀, èpo ọ̀bọ̀ àti ẹ̀fọ́ gbúre pẹ̀lú ẹ̀mílẹ̀. Ó ti yé yín? Ẹ dákẹ́ má wo program yìí lásán, ẹ bá mi subscribe sórí YouTube channel wa. Bákan náà ẹ follow mi lórí Facebook page mi, Dr. Hafiz Abolade TV lórí Facebook. Bákan náà lórí Instagram, Dr. Hafiz Abolade. Ẹ dákun ẹ má wo program wa lásán, ẹ máa share ẹ̀ fún ará, fún ọ̀rẹ́, kó lè jẹ́ àǹfààní fún gbogbo wa. Kó má jẹ́ pé àwa nìkan ni a máa dá ètò yìí wò, ojú ò ní tì wá, àní lẹ́kọ̀tán kí a torí kan. Ẹ bá mi wá ewé gbúre òòjọ́ àti ewé ẹ̀mílẹ̀ òòjọ́, epo ọ̀bọ̀ pẹ̀lú ẹ̀rù alámọ̀. Ẹ jẹ́ kí a gún papọ̀. Ṣé a ti gún papọ̀? Bá ti wá gún papọ̀, a máa fi ọṣẹ yìí wẹ̀ ní alaalẹ́ ni kí a tó sùn. Alẹ́ ni a máa fi ọṣẹ yìí wẹ̀ kí a tó sùn, bí ó ṣe jẹ́ nìyẹn. To those who don't understand my language very well, good morning, good afternoon, and good evening, wherever you are watching this program. My name is Dr. Hafiz Abolade, the son of Aramide. Today's program, I want to share how to prepare a financial breakthrough. If your work is not going well or your sales don't move forward, try these tips. I appreciate all my fans, home and diaspora. Givers never lag. The eyes that are using to watch my program, it won't get blind. Please, don't just watch this program and leave. Kindly make sure you share this program, drop your comments, like and subscribe. How to prepare it? If your work is not going well, go and look for the skin of obo tree. The skin of obo tree. Go and look for it. And negro pepper, and Yoruba call one vegetable, gure. I will show you the vegetable. Go and look for that vegetable, gure leaf, ede home, and emile leaf, ede home, gure leaf, ede home, emile leaf, ede home. Pack all these items together. Pound it. You can pound it on the grinding stone. You can pound it inside mortar. Pound it very well. Add black soap to it. Are you with me? Add black soap to it. Please share this program. Drop your comments and like it. If you are subscribed, make sure you turn on your notification bell. Whenever I upload to this channel, you will be the first person to watch my program. If you need more of my video, you are free to watch my previous video. Pack it inside one plastic rubber. If you want to use it, use this soap to bathe every night. Use this soap to bathe every night. If your work is not going well or your sales is not moving forward, try it. It's small, but it's mighty. For more video, please subscribe. Thanks for watching.